ẹni ọlá ìpè tá a wá pè ẹ́ kì í ṣe sábúrú o kó o lè jẹ́ kára ọmọ mi mú fún táwọn ó yá ni o. òun rèé o. màmá tẹ̀lé ni wọ́n tó bẹ̀ sí wá ní Are you alright? mo ti wà ókè sá. Sọ pé àfọpẹ́ fọlọ́run. àfọpẹ́ fọlọ́run. Lọ́kàn àti lóhùn wa. lọ́kàn àti lóhùn wa. Nínú ẹni táráyé ń yọ̀. nínú ẹni táráyé ń yọ̀. Bàbá ìbí mo ṣe kí ọ̀gá dúró sí pẹ̀lú bó ṣe yẹ. Ọmọ yìí ẹni ká tiẹ̀ ṣe délé látàbá tún ní nǹkan mọ́ta máa sọ. Ẹgbẹ́ ká tiẹ̀ ṣe délé lọ. Màmá ṣe rí àrùn nǹkan báyìí rí àfi ń dẹ́rùbà ọlọ́rọ̀ gbogbo nǹkan láyé ìdẹ̀rẹ̀ sábàbí bí èèyàn bá ṣe kọ ìrìn ìgbésí ayé ẹ̀ bẹ́ẹ̀ ló ṣe máa rìn jọyẹ ọmọ tí ìyàwó mi tó bí fún ọmọ iṣẹ́ mi ń fún òun ló wà bẹ́ẹ̀ àmọ́ mi ò rí Múfú dá lẹ́bi wọ́n fi àyè lẹ̀ fún èṣù láti lò pàdé èyí mi ò fẹ́ kí ìyà jẹ ọmọ kékeré torí pé ó bá mi tán díẹ̀ kò ṣe é fi ọ̀bẹ bùdà kò síbi tí mo lè ti sí mi kẹ̀ ní fi nǹkan ṣe tèmi ṣó ti yẹ yín ṣẹ́rí nípa ìdí èyí kí àmà bàa jẹ́ ni mo ṣe wòye pé òkè oye tí 500,000 yìí bá tó fún Múfú láti lọ fi bẹ̀rẹ̀ iṣẹ́ kékeré kan ètò máa fi lè rí ọmọ ìtọ́jú ni mo ṣe ní kẹwàá. kò lọ sí dáhùn aṣọ. ojú òmàlẹ́ tì yín ẹ ṣeun ní àtọ̀nà tí yín òmàlẹ́ bàjẹ́ ẹ ṣeun. Olúwa fún un wọ̀ àmì Olúwa dá sí àmì Olúwa dà láti wọ́n sí òun àtọ̀nà aláṣẹ pẹ́pẹ́ pẹ̀lú ẹ ṣeun. Múfú ọlọ́run á jẹ́ kí gbogbo nǹkan dà jẹ́ àti ẹ̀ṣin kan.